ìwé lèmi ò ka èmi ò ní bá wọn kọ́ṣẹ́ torí sàmánì táwa yọ àwọn ọmọwé ló ń jó lórí. pàtàkì ẹ̀kọ́ la kọ́lé eléyìí o. Aji Kabiru Alayande area Salatu di innovator wa. agbélé ìjáde ó kọjá fẹnuro yìí. pàtàkì ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ìwé dá lóòótọ́. ẹ tó jẹ́ gbọ́ tẹnu ẹnì kejì. Aji Salawudi náà sílẹ̀ kẹ́nà bàbá. oríṣà wípé ìsanwó lèmi ò ṣe èmi ò kàwé rárá kí la fa ní ìwé àwọn tàgà ìwé àwọn tàgà ó ní ìwé àwọn tàgà àwọn òdìrí sábìṣẹ́. ó tó ń wu kálukú sọ́tọ̀ọ̀tọ̀. àtẹ̀kọ́ ìwé àtẹ̀kọ́ iṣẹ́. pàtàkì ẹ̀kọ́ gan ni kókó. ó tún yá èrè Salatu. ẹ̀kọ́ ìwé ṣe kókó gan ó ṣe pàtàkì nínú ayé. ẹni kàwé tí rohùn ṣàtẹ̀gùn kó má wulẹ̀ dààmú ká mọ́. ìwé làkàbà débi gíga tó ń gbé ní dépò olórí. àbó gbọ́hún tó ń wí ni ṣó gbọ́hún tó ń wí ni àníṣó gbọ́hún tó ń wí ni. pípẹ́ tó bá káwé ẹ̀ kókó ní bàtà rẹ̀ á dún. ṣùgbọ́n tó bá káwé ẹ̀ jáì. àní tó bá káwé ẹ̀ ṣẹrẹrẹ ní bàtà rẹ̀ á wọ̀. èrè Salatu tó kàwé kò rí ṣẹ́ṣẹ́. èwo ni kàkàwé tán kábíyì ṣe wá dùnkù ọlọ́run máa sọ gbọ́ mi dòmùgọ̀ mọ́ mi lọ́wọ́ káwọn tí ó kàwé má ṣe yẹ̀yẹ́ mi pé ṣùgbọ́n. àsìlẹ̀kẹ̀ tó kọ́ṣẹ́ parí náà lélẹ́yẹ gbọ́ tẹnu ẹ̀. mọ́jìyà la ṣe ya mọ́jìyà lọ́fà o kọ́wọ́ lè tẹnu la ṣe kọ́sẹ̀ ọ̀wọ́ o akọ́sẹ̀ ọ̀hún tán ajé tún kọ̀kọ́ wá tó yẹ kọ́mọ ẹlẹ́ran mi máa jẹ gbọ̀ngàn ni. ó lágbára kó pẹ́ kó jìnnà làwọn méjèèjì wá sórí rẹ̀. ọ̀nà wo ni wọ́n gbé gbà. ṣé wọ́n jalè ní àbí wọ́n ṣoògùn owó. ìbéèrè ńlá yẹn nìyẹn sá. suspense tó lágbára ni. ẹ gbọ́ bí wọ́n ṣe ń dúpẹ́. àìlọ́hùn lókè àsìgbè tóbi a ò ní yé máa kọ́ bá àwa kárí ó ṣòro fún wa ó fàyè ọpẹ́ sí. àfi kẹ́ra kẹ́gbọ́ kẹ́wọ́. pàtàkì ẹ̀kọ́ ní àkọlé. bí dùn ló yà lónìí rẹ̀ tiẹ̀ ó ga jù. a ti gbé jáde báyìí. marketed and distributed by Absolute Music and Films. Akorede marketer. number 79 Moyoso CD market Bọ́ládé Òṣòdì Lagos. telephone 003-401-3318 tàbí 0818-440-8191. audio CD àti VCD orí Islam. tàgbé àkọlé ẹni pàtàkì ẹ̀kọ́. ó kọ́ni lẹ́kọ̀ọ́. ó ṣe iyebíye jù. ẹ̀yin náà tètè lọ́ra ti yín àti gbé jáde báyìí o.